your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media. The one closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. The one closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ ni ń lo ló lájú. Ẹyẹ tó lórí kòtò bí àdó ọ̀pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdúwà ga. Odùduwà kò bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣe gírí. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Délẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbétò lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wọ́n máa ń yí. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. Ètò tó pọ̀jù ògbó tí wọ́n máa ń yí. À ń gbétò lárugẹ, à ń kásá lárugẹ. Ètò tó pọ̀jù ògbó tí wọ́n máa ń yí. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀jù ògbó. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà o. À ń jádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀mí, ṣẹ́yìn ló máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ oníbò máa ń dè. Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Koiki Media jákèjádò gbogbo àgbálá ayé. Ẹ káàbọ̀ bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀ kí yín ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́ lé share button. Ẹ jọ̀ọ́ ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Gbogbo alágbára Ọlọ́run ọba Elédùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ ìní. Nígbà tí iṣu tí agbéka náà tó bá jiná, àtèmi àti ẹ̀yin wọn ò ní wá wa tí o, wọn ò ní wá yín tì, bẹ́ẹ̀ ni wọn ò ní wá gbogbo àwọn olólùfẹ́ yín tì. Ẹ̀yin àtáyà àtọmọ gbogbo yín ni a máa gbúrò yín nígbà tí a bá délẹ̀ lérí nínú orílẹ̀-èdè tuntun náà tí à ń pòǹgbẹ fún, tí ó dẹ̀ ti dé sí sàkání wa. Ẹ jọ̀ọ́ abẹ̀yìn àrọ̀ yín, ẹ bá wa gbọ́ lé share button. Ká tó wọnú ètò lọ, ẹja play national anthem wa nítorí pé ìṣẹ́jú péréte la ní láti fi deliver message tí wọ́n ní ká deliver láti ẹnu olóyè Májàsọ́lá Bámi Ìgbòho Òòṣà. Ẹja kọ national anthem wa ká tó wọnú program wa. Ẹ ṣé gan ni. Ìmọ́lẹ̀
ọmọ adúláwọ̀. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti bá wa tẹ share button sí gbogbo àwọn platform tí ẹnìkọ̀ọ̀kan wa bá wà. Ẹ ṣé gan ni. Mo fi àsìkò yìí mo fi kí olùdásílẹ̀ iléeṣẹ́ tí a ti ń gbóhùnsáfẹ́fẹ́ Mr. Ọláyọmí Koiki Media tí gbogbo wa mọ̀ sí Koiki Media, the last man standing fún ọ̀rọ̀ struggle tí a gbé dání, ọ̀rọ̀ Yorùbá Nation, the last man standing. Mo kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Àní wá yín tì o, àní wá yín tì Mr. Koiki, àní wá yín tì. Ẹ ní sọ aya nù, ẹ ní sọ ọmọ nù, ẹ ní sọ gbogbo àwọn afẹ́nifẹ́re yín, ẹ ní sọ wọ́n nù. Àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùà, lágbára òtítọ́ kan, inú kan kankan tí ẹ fi ń ja ìjà yẹn, àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùà. Gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe máa ń sọ, ìwọ tí o bá jẹ́ ọ̀dàlẹ̀ lẹ́ẹ̀rin wa, ó ti dájú pé ò ní bá wa délẹ̀ lérí láìpẹ́ láì jìnà. Ohun tó ń ṣekú pa ọ̀dàlẹ̀ ó máa dé bá ẹ. Ohun tí ó ń kó bá ọ̀dàlẹ̀ ó máa dé bá ẹ. Ìwọ tó bá pera ilé ọ̀dàlẹ̀ tó wà lẹ́ẹ̀rin wa tí òun wá ìṣubú wa, má rò ó, àwọn alálẹ̀ ti wà lójú iṣẹ́ o. Bẹ́ẹ̀ ni, wàá gba ìdájọ́ ti tiẹ̀ láìpẹ́ láì jìnà. Ìdájọ́ ti tiẹ̀ wàá gbà láìpẹ́ láì jìnà. Mo kí ọ̀gá mi lẹ́ẹ̀kan sí, Mr. Ọláyọmí Koiki, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. The last man standing. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Àwọn tí ò yé ló ń sọ̀sọkúsọ, ṣùgbọ́n àsìkò ìjà kọ́ la wà yìí. Àwọn ọmọ Yorùbá ẹja sowọ́ papọ̀, ẹja sowọ́ papọ̀, ká mọ ohun tí à ń ṣe. Àsìkò yìí kọ́ là ń mọ̀ bóyá ó yẹ ká máa sọ pé Aláàfin of Ọ̀yọ́ lolórí àbí Ọọ̀ni of Ifẹ̀ lolórí. Gbogbo nǹkan tí gbogbo yín ń jà kiri orí afẹ́fẹ́ yẹn, àsìkò nílò ẹ̀. Ẹ má jẹ́ kí àwọn èdè Fúlàní, àwọn màálù tó ń rìn kiri tó fi ń da èdè àìyedè sẹ́rin wa, ẹ má jẹ́ kó tún máa mọ́ wa. Ọjọ́ wo ló sì jẹ Aláàfin of Ọ̀yọ́ tí gbogbo àdẹ̀ rí kí Aláàfin of Ọ̀yọ́ kó jáde síta kó sọ̀rọ̀ sí anybody. Àrí kí Ọọ̀ni kó jáde síta kó sọ pé òun àtèèyàn kan ní gbólóhùn àsọ. Ẹ̀yin tẹ pera yín ní bloggers, ẹ ṣọ́ra yín náà. Ẹjá fìfẹ́, ẹjá fi ṣe ilẹ̀ Yorùbá kán lè sọ nípa wa tiwa. Kán lè sọ rere nípa tiwa nígbà tó bá yá. Because ìtàn máa sọ nípa olúkálùkù. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ, àkọ̀ọ̀jà bàrà díẹ̀ ni nítorí pé ó níṣẹ́ tí wọ́n rán wa. A kí gbogbo èèyàn olólùfẹ́ wa. Mo wá lọ sí ọ̀dọ̀ olórí oko bámbàm, olórí oko bámbàm, Professor Adébánjí Emeritus Akíntóyè. Mo kí yín bàbá, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Arúgbó tó ń fi ewu orí tó fi ń jà fún ọ̀dọ́, tó fi ń jà fún mẹ̀kúnnù, tó fi ń jà fún orírun ilẹ̀ Yorùbá. Bàbá ẹ kú iṣẹ́, ẹ kú kó lè dá, ẹ kú kó lè dá. Ẹ máa kó adélẹ̀ lérè. Nǹkan ò ní yín ṣe, ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí. Bàbá Akíntóyè, bẹ́ẹ̀ ni. Mo wá tara bẹ́ẹ̀, mo lọ sí ọ̀dọ̀ bá mi olórí ogun bámbàm, olórí ogun bámbàm, olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà, owó baba dámì. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Olóyè rán wa ńṣẹ́ sí gbogbo èèyàn ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbálá ayé. Olóyè ní níbi tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n bá iṣẹ́ dé lọ́jọ́ kìíní àná,
tí bàbá Akíntóyè ti gbé táwọn náà dẹ̀ darapọ̀ mọ́ bàbá Akíntóyè. Wọ́n ní ká tó wá sọ fún yín o wípé nígbà náà bàbá Awólọ́wọ̀ dá ẹgbẹ́ kan kalẹ̀ tí a mọ̀ sí ẹgbẹ́ ọmọ Odùduwà. Bàbá wa ní orí ẹgbẹ́ náà làwọn náà ṣì wà o wípé kí gbogbo wa ká lọ máa darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Olóyè Ìgbòho Òòṣà ní ìlànà tí bàbá Awólọ́wọ̀ fi kalẹ̀ làwọn náà ṣì ń tọ̀ wípé gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé ká lọ máa darapọ̀ mọ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Ẹni tó bá ṣe rere ìtàn máa sọ. Ìtàn ló ń sọ nípa bàbá Awólọ́wọ̀ lénìí. Òun ni wọ́n ṣe lè máa sọ pé wọ́n ṣì ń tọ ipasẹ̀ ẹ̀ wípé níbi tó báṣẹ́ dé náà wọ́n ti máa bẹ̀rẹ̀. Ẹni tó ṣe rere ni á ní pé ẹni tí ò ṣe rere kò séèyàn tá a sọ wípé ibi tó gbà lòun náà tún fẹ́ gbà. Ṣùgbọ́n a rí Ọbáfẹ́mi Awólọ́wọ̀, bàbá Níkẹnẹ́, a rí bàbá yẹn àti bàbá tó ní ipa rere kó tó jáde láyé. Ó tẹ̀ ṣe jẹ́ pé àwọn ọ̀dàlẹ̀ náà ló taṣẹ́ bàbá. Ṣùgbọ́n níbi tí bàbá parí iṣẹ́ sí, ibi tí wọ́n báṣẹ́ dé kó tó jáde láyé, ọmọ Yorùbá a máa gbé bàbá Akíntóyè ti gbé láti bẹ̀ látìgbà tí bàbá ti lọ kó tó di pé olóyè Ìgbòho Òòṣà wọ́n darapọ̀ mọ́ bàbá Akíntóyè. Ìlànà yẹn náà ni a dẹ̀ ṣì rí tí àwa tí a gbà fún olóyè àti bàbá Akíntóyè. Ìlànà yẹn náà làwa náà ṣì ń tọ̀ nítorí pé àwa gbà fún àgbà pé olóyè Ìgbòho Òòṣà òun ni mẹ̀sáyà tiwa tí Ọlọ́run rán sí wa. Òun ni Jésù tiwa, òun ni ànábì tiwa nílẹ̀ Yorùbá táwa gbà fún, táwa gbè fún. Ẹ bá wa share tó ẹ jọ̀ọ́, ẹ bá wa share. Ẹ jọ̀ọ́, ẹ má wò pé bóyá a ní àgbékalẹ̀, ẹ bá wa share. Ohun tó ń kọ ọmọ Yorùbá, ohun tó lè yọ wá ní oko ẹrú là ń sọ ń pa. Ẹ bá wa share. Ọwọ́ tí ẹ fi ń share ẹ ní fi gbọ́mọ sí, bẹ́ẹ̀ ni ẹ ní fi gbáya sí. Gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ lọ, bàbá Awólọ́wọ̀ wọ́n fi ìpìlẹ̀ rere, ìpìlẹ̀ tó dáa wọ́n fi kalẹ̀. Ẹ jẹ́ kí àwa ọmọ náà ká gùn lé orí ìpìlẹ̀ tí bàbá yìí tó fi kalẹ̀. Ẹ já gùn lé kí àrọ́mọdọ́mọ wa kó má tún máa béèrè lọ́wọ́ wa wípé níbo ni àwọn bàbá tiwa wà ńgbà yẹn. Wọn ò ṣe ti jà kán ti gba Yorùbá kò lóko ẹrú. Àsìkò lélẹ̀ tí a máa béèrè fún ẹ̀tọ́ wa. A ṣì ń bẹ President Bọ́lá Ahmed Tinubu kán gba lẹ́tà wa kà o, kán bojú àánú wo ọmọ Yorùbá. Gbogbo ohun tí wọ́n lọ ń ṣe kiri kò lè favour wa. Gbogbo ohun tí a rí, kán máa mú Boko Haram, kán máa sọ pé kinní kan repentant Boko Haram. Ọmọ Fúlàní tí a mọ̀ sí Muhammadu Buhari, òun la mọ̀ tó ṣe lọ́jọ́ kìíní àná tí a dẹ̀ ń sọ̀rọ̀ àgéèsí ẹ̀. Wáì tí bàbá Bọ́lá Ahmed Tinubu táwọn náà fi tún gùn lórí the same ìlànà yẹn, kán máa mú Boko Haram, kán máa sọ pé kinní kan repentant Boko Haram, kán wá máa rán wọn lọ school,
kọ́ máa rán Boko Haram lọ school. Níbo lẹ ti rí gbọ́ rí pé terrorist yí ọkàn padà? Ohun tí ò kàn yín lẹ lọ ń dá sí. Ẹ ṣe gùn lé ìlànà bàbá Awólọ́wọ̀. Kẹ́yé hùwà bíi Abíọ́lá. Abíọ́lá kò sí ipa kankan tó dáa tí bàbá Abíọ́lá tí wọ́n kó nínú ayé ọmọ Yorùbá. Bíi tiyín náà lọ ṣe ń ṣe ńgbà yẹn, bíi tiyín náà ni. Ẹ lọ ń wádìí bẹ́ ṣe máa mú pírẹsidẹ́ǹtì Burkina Faso. Kí ló kàn yín? Ìlú tiyín ò dáa. Ọmọ ọlọ́mọ tí ó ti ń gbé ìgbé ayé tí àwọn ọmọ ìlú ẹ̀ ti ń gbé ìgbé ayé rọrùn, ìgbé ayé tó rọrùn fún wọn, àwọn lẹ lọ ń dẹ páńpẹ́ dè kiri. Kí ló kàn yín? Iṣẹ́ tí ìjọba Faransé tó gbé fún yín á já yín kulẹ̀ o. Á já yín kulẹ̀. Tó dájú ó máa já yín kulẹ̀. Ohun tí ó dá fún yín láti wípé kẹ́ ṣe òun ni wípé kẹ́ kó Yorùbá kúrò lóko ẹrú. A béèrè fún ogun. Ohun tí à ń sọ fún yín ni pé ẹ gba ìlànà bàbá Awólọ́wọ̀ kẹ́ fi kó Yorùbá kúrò lóko ẹrú. Bàbá Bọ́lá Ahmed Tinubu, Ṣèyí Tinubu, sọ fún bàbá rẹ kó gbà wá kúrò lóko ẹrú. Owó tí ẹ ní kò lè kó yín yọ o. Tí ẹ bá gba Fúlàní láàyè láti wá gba ilẹ̀ yín, owó tí ẹ ní ò lè kó yín yọ. Ẹ jẹ́ ká fi ti ọ̀rọ̀ Afghanistan ká fi ṣàkọ́gbọ́n. Kò sí pé èmi ni mo lówó jù, mo ní security, bóyá security kan lè defend mi. Wọ́n pa anybody dànù ni. Ìwọ tó bá dúró tó bá ríbi gbà sá lọ, wọ́n pa ẹ́ dànù nìyẹn. Ẹ fi yẹn fi ṣe àkọ́gbọ́n. Ẹ má fojú sunkún Èkó. Dúkìá tó wà lórí ilẹ̀ wa, òun lọ́wọ́n ará ibi ń ranjú mọ́. Kò sí nǹkan méjì. Bí ẹ̀yà ilé dórí ilẹ̀ wa, wọ́n á ná wọn lónìlẹ̀. Bí ilé dórí ilẹ̀ wa, wọ́n á ná wọn lónìlẹ̀. Ó yẹ kẹ́jẹ́ ká ti fúnra wípé àwọn ará ibi wọ́n rí nǹkan kan lórí ilẹ̀ tí a wà yìí tí àwa gan ò tíì rí, àwa tá jẹ́ ọmọ orílẹ̀. Nígbà tí Ìgbò gan sọ wípé àwọn ló ní Ondo State, nígbà táwọn ọmọ válù ilẹ̀ tiwájú àwa gangan tá wà nú ẹ̀ lọ, wọ́n náà wọn ló ní Ilé Ifẹ̀, wọ́n náà wọn ló l'Èkó. Níbo gan ló wá tọ́ sí Yorùbá tó wá kù? Àti mú gbogbo ilẹ̀ wa, àti tà fún ọmọ Ìgbò tán, àti tà fún ọmọ Fúlàní tán. Àti ẹ̀ tún wá rí àwọn ibòmíì nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé Fúlàní ló ti ń talẹ̀. Ẹja wake up. Mo fi àsìkò yìí mo fi bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹja lọ darapọ̀ mọ́ Ìfẹ́lódùn ọmọ Yorùbá. Tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́, líǹkì ẹ ti wà ní orí àwọn péjì wa káàkiri. Tẹ́ bá lọ sí WhatsApp channel wa, ẹ máa rí ńbẹ̀. Ẹ̀yin tí ẹ bá tí ní àǹfààní sí WhatsApp channel wa, ẹ béèrè link, wọ́n máa send ẹ̀ sí yín. Ẹ béèrè link, wọ́n máa fún yín. Mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ìpè tí olóyè pè yín ó nítumọ̀ o, kò ń ṣe ìpè lásán. Ẹ dẹ̀ mọ̀ pé olóyè ò kì í sọ kó má ṣe. A bẹ̀ yín, a rọ̀ yín ni o. Ẹ bá wa darapọ̀ mọ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí bàbá ṣe béèrè.
àwọn ìrànlọ́wọ́ tí bàbá bá ń béèrè lọ́wọ́ yín àsìkò yín la nílò láti dáhùn sí ní kíákíá. Àsìkò yìí ni àṣekínni la nílò láti dáhùn sí ní kíákíá, nítorí pé àwa la mọ nǹkan tójú wa ti ń rí nínú orílẹ̀-èdè tí a wà yìí tí wọ́n pè ní Nàìjíríà yìí. Àwa la mọ nǹkan tí ojú wa ti ń rí. So tó lóye bá wá pe ìpè kan, àsìkò yìí kọ́ ni à ń pín ẹgbẹ́ sí méjì. Ohun kan òun ni kí ẹ jẹ́ ká lò. Ohun kan, one voice, òun ni kí ẹ jẹ́ kí gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá kẹ́ jẹ́ ká lò lásìkò tí a wà yìí. Àsìkò yìí kọ́ là ń bára wa jà. Àsìkò yìí kọ́ là ń ṣe kíni, nítorí pé ìjà ni wọ́n máa fi ń, láti ọjọ́ táláyé ti dáyé, ìjà ni àwọn ará ibí báyìí ni wọ́n máa ń dá sí ẹ̀rín wa. Ìmọ̀ràn Sultan Sokoto, ẹ má jẹ́ kó ṣẹ lórí wa this time around, nítorí pé eléyìí tá à ń gbà lọ́yìn a gbọ́dọ̀ mísì ẹ̀. A gbọ́dọ̀ mísì ẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ti dàbí ọ̀rọ̀ Man U Man City. A gbọ́dọ̀ lùsì o, ó ní ewu fún wa. A gbọ́dọ̀ lose. Òun la ìfi ń bẹ bàbá Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí tí kàn jọ a rọ̀ wọ́n, a bẹ̀ wọ́n ni, a sì ń bẹ̀ wọ́n ni, orí ẹ̀bẹ̀ la ṣì wà títí da the last day tí a máa jáde fún night vigil. Nítorí pé gbogbo wa la ti gbọ́ wípé tí a bá ti jáde fún night vigil yìí tí à ń sọ yìí, kò sí ìpadà sẹ́yìn mọ́ o. So ní àsìkò tí a ṣì wà yẹn, oore ọ̀fẹ́ ṣì wà láti wípé kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kàn gba mẹ́sẹ̀jì wa, kàn dẹ̀ gbà wọlé, kàn rí mẹ́sẹ̀jì wa, kàn gbà á wọlé, kàn dẹ̀ ṣe ohun tí ọmọ Yorùbá, ohun tí a ń béèrè fún. Nítorí pé 2027 máa jábọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu kulẹ̀ tí gbogbo wa ti mọ̀. Eléyìí ò dàbí 2023 o, tí ẹ ní oore ọ̀fẹ́. Eléyìí ò dàbí ẹ̀ o. So iṣẹ́ tí ọmọ Yorùbá tí a fi máa lù sí ibẹ̀ yẹn, ẹ kúkú fi ṣe kàkà kékun má jẹ sèse, a fi ṣàwàdànù. Kàkà kékun má ṣe kíni kó má jẹ sèse, a fi ṣe kíni, a fi ṣàwàdànù. Òun ni gbogbo ọmọ Yorùbá ń béèrè lọ́wọ́ yín pé kẹ́ fi ṣe this time around. Ìtàn kan tí ẹnìkankan ò tí kọ kalẹ̀ látọjọ́ tí aláyé ti dé ayé, bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ lọ kọ ìtàn náà. À ń bẹ̀ yín, à ń rọ̀ yín ni, ẹ lọ kọ ìtàn náà. Ẹ lọ kọ ìtàn tí ẹnìkan ò tí kọ rí ní history Nàìjíríà, ẹ bá wa kọ kalẹ̀. Kò dẹ̀ sí ìtàn tí ẹ fẹ́ kọjú wípé ẹ pín Nàìjíríà. Ó ti sú wa, àwa ọmọ lílùú, a ní àṣemọ́. Ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ ìyànjú yẹn. Tí wọ́n fail láti realize wípé tí a bá ń sọ̀rọ̀ Jésù, tá ń sọ̀rọ̀ Muhammad, tá ń sọ̀rọ̀ Odùduwà, tá ń sọ̀rọ̀ Aristodemus, all those great people, tá ń sọ̀rọ̀ Ṣàngó, tá ń sọ̀rọ̀ Ògún, tá ń sọ̀rọ̀ Ọya, tá ń sọ̀rọ̀ all the great people. Nǹkan tí àwọn èèyàn wa tán fẹ́ láti realize ni pé Sunday Igboho ni ẹni tí Ọlọ́run rán sí àwa gẹ́gẹ́ bí Jésù ti wà nílẹ̀ Yorùbá for this present time. Mo wádìí bọ̀bọ̀ ẹ̀ ni Sunday Igboho. Ẹ gbàgbé pé you are just looking at it pé èèyàn ni Sunday Igboho tọ́ọ̀gì ni àmọ́ kíní kan.
Don't ever in your life. He is a messenger of God sent to Yoruba land for our race deliverance. Olólọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé in fact tí Sunday Igboho bá kú tó bá parí iṣẹ́ tó wá ṣe yìí tọ́lọ̀ wá ràn ṣe yìí láti gba Yorùbá sílẹ̀ yìí ó máa ṣe ẹgbàgbé bó ṣe lọ ó máa accomplish ẹ̀ tó bá wá lọ tán nígbà ilẹ̀ tó wá máa mọ how great that man is. How great kìíní yẹn ń bá fáwọn Fúlàní just like you have said tí Sunday Igboho bá wọlé ní èdè ọmọ gbogbo máa kánlẹ̀ ni ṣé ẹ̀dẹ̀ rí gbogbo àwọn tó ń bínú Sunday wo ni kìíní ìlara ni nígbà tó mọ Gani tó sọ́ngbà yẹn lóòótọ́ àwọn Gani Adams kán tó àwọn ẹlẹ́ẹ̀kan jẹ́ káwọn jọjà do you need to fight Sunday Igboho má wọrí má bá Sunday Igboho jà ẹbó lágbára Sunday Igboho wo ni má wọrí lọ fèsì àwọn Fúlàní gbogbo ẹ̀yin tẹ́ ń bú Sunday Igboho Sunday Igboho ṣe kínní kan ìwọ má wọrí ṣó ti gbọ́ àti gbọ́ Sunday Igboho ọ̀lẹ́ ní ẹnu ní ó fẹnu jáwáyà mo gbà fún ẹ má wọrí sọ́ọ́rí nǹkan tí Sunday Igboho ṣe yẹn ìwọ kan lọ ṣe. Níbo ni mò ń lọ tí mo fi ní kí sáré play voice note fún wa ó yẹ kẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí a ti máa ń play ẹ̀ ni wípé ẹja gbà fún bàbá yìí kárí bíi ànábì tiwa kárí bíi Jésù tiwa nílẹ̀ Yorùbá a nílò àti ṣẹ̀ máa wá Jésù kan kiri. Ẹ wo orílẹ̀-èdè China nígbà tí orí wọn pé tí wọ́n ṣẹ̀ mọ̀ pé Jésù wọn inú ìlú wọn ló wà ọjọ́ tí Ọlọ́run Elédùmarè tó ti dá ilé ayé ló ti dá Jésù wọn olúkálùkù ló ti dá sínú ìlú kọ̀ọ̀kan ọjọ́ tí China tí wọ́n ti gbọ́n ọjọ́ ìlú wọn ti ní develop o. Ẹ tún wá wo Jésù kan tí Ọlọ́run tó wá rán sí Burkina Faso ń bí ẹ rí bí àwọn ọmọ Burkina Faso ṣe gbà fún bẹ́ẹ̀ yẹn náà ní kẹjẹ ká ṣe gbà fún olóyè Ìgbòho ẹjá gbàgbé ọ̀tẹ̀ ẹjá gbàgbé pé ẹnìkan ò kàwé ìwé tí bàbá ti tèmi kà ìwé tí bàbá ti tiẹ̀ kà àǹfààní wo ló ṣe fún Yorùbá òfo lórí òfo. Bẹ́ẹ̀ ni òfo lórí òfo ìwé tí bàbá ti tẹ̀ kà ìwé tí bàbá ti tèmi kà ìwé táwọn ẹ̀gbọ́n ti tèmi kà ẹ jọ̀ọ́ àǹfààní wo lẹ ti fi ṣe fún ilẹ̀ Yorùbá àfi bí ẹ ṣe ń fi kó Yorùbá sí wàhálà kiri. Àǹfààní wo ló ṣe ẹni tí ó kàwé yẹn ẹ gbà láàyè ẹ jókòó wa kúrò nínú iná tá wà àbí ẹ mọ̀ pé inú ẹ fàyà láwà kò sí ẹ fàyà kankan níbi kankan tó tún ju ti Nàìjíríà yìí lọ àṣírí ni mò ń já yín tán lè ní kò sí ẹ fàyà kankan tó ju ti Nàìjíríà yìí lọ mọ́ kò sí mọ́ so ẹni tọ́lọ́run rán tó fẹ́ kó wa jáde ẹ̀ẹ́dẹ̀gbá láyè ẹjá gbà láyè òun ló fi ń pè yín pé ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá ẹgbẹ́ ìfẹ́lódùn sọ́rí ẹnu mi àgò ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá ẹ lọ darapọ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ní níkẹ́ ẹ béèrè fún níkẹ́ ẹnì kan á dì yín sí ká lè jọ gbé ilẹ̀ ká lè jọ gbé dé ilẹ̀ lérí ẹ má bá mi ká lọ. Your Excellency the President of my country, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Sir, I am calling you to use your office to do what nobody has been able to do since 1904. Have the courage to ask Nigerians to decide their own future. 3 years ago, while we were suffering in Nigeria, the former president, Buhari, was constructing a road that will link the Hausa people with the Niger. 3 years ago, while we were suffering from bad roads and bad rails, the federal government of Nigeria used Nigerians' money
to create and construct a railway that leads to Niger. Yesterday, the Niger government dumped French as their national language in favor of Hausa. Ẹ má bínú sí wa, a mọ̀ láti máa yàbàrá díẹ̀díẹ̀ nítorí pé náà nǹkan ta fẹ́ mú jáde nínú ẹ̀. Bàbá kan pè mí láti Benin Republic lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bàbá yẹn ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ mi. Ó ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ kan ò yé òun. Wípé irú ìlú wo ni ti Nàìjíríà gan-an? Ó ní báwo ni Nàìjíríà ṣe lè fún ìlú tó ń wà yẹn níná tí wọn ò dẹ̀ ń múná lọ lọ́dọ̀ tiwọn, tí àwa dẹ̀ máa ń wà nínú òkùnkùn bírímù ní Nàìjíríà. Ó ṣe wá jẹ́ wípé àwọn Niger gbogbo àwọn Africa country ló wá ń jẹ àǹfààní tó yẹ kí ọmọ Yorùbá máa jẹ. Why? Nítorí pé tí ọmọ Haúsá bá tiẹ̀ wà nínú ìyà yẹn ò kàn èmi, kí ló ń produce fún ọmọ Nàìjíríà? Yorùbá ló ń pa owó fún Nàìjíríà, so ìyẹn ò kàn mí. Ọ̀rọ̀ Haúsá Fúlàní kò kàn èmi. Bọ̀ ìyà tí ó ń jẹ ọmọ Yorùbá yẹn ó ti pọ̀ jù. Àwa ò lè dákẹ́. Ẹ gbéra, ẹ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá bí a ṣe ń sọ. Ẹ lọ darapọ̀ mọ́ kájọ ja ìjà ẹ once and for us. Ẹ jájọ ṣe kí ni? Ẹ jájọ ja ìjà yín ká jà lọ́wọ́ kan kí àrọmọdọ́mọ wa kán lè wà nínú àlàáfíà. Àwa tá bá kù ká lè gbé ìgbé ayé rọrùn, káyé kó lè tù wá lára. Ẹ̀yin pásọ̀ gbogbo yín á pè yín, ẹ dá sí nǹkan tó wà nílẹ̀ yìí. Ẹ gbàgbé nípa pé bóyá ìjà kan lọ lóṣẹ̀, ẹ máa fàdúrà ràn iṣẹ́ lọ́wọ́. Ẹ gbàgbé iṣẹ́ tiyín orí ilẹ̀ Yorùbá ló wà, kò sí ní iṣẹ́ kankan. Iṣẹ́ láìtì tiyín orí ilẹ̀ tiwa yìí ló wà. Tẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ìran yín, ẹ̀yin pásọ̀, ẹ̀yin àáfàá, ẹ̀yin aláàjì, gbogbo yín ẹ dìde. Ẹ̀yin oníṣẹ̀ṣe, gbogbo yín ẹ dìde. Ẹ yé ṣe pé bámbám la yó. Àmọ́ bóyá ebi ń pa ọmọ ẹnìkan kan, ẹ jáwọ́ ńbẹ̀. Ẹ já tẹ̀síwájú. I want to talk to you all. And I want you to listen and accept what I'm about to say. I said they are already usurping you from your villages all over Yoruba State. In Ogun State, Osun State, Ondo State, Anambra State, even Anambra, even the Igbo lands as well. People are already entering those places. And they are already overtaking people in your various states. What we are saying right now, this is not about religion. Whether you're a Christian or you're a Muslim, or whether are Yoruba traditional worshippers, this is that we must band together to fight for our father's house so they don't overtake us in it. Don't let them use religion to take over our land. All those villages they've taken over in Ondo State, when they wanted to kill, they
kill Christian and Muslim alike. Ilẹ̀ náà jà fún kìí ṣe ẹ̀sìn. They are fighting for the land, they are not fighting for religion. Ẹ̀sìn náà kàn bá wọlé o. They are just coming through the lens of religion. Ṣé mo sọ fún yín ọmọ Yorùbá? But I'm telling you all Yoruba people, please be prepared. Gbogbo ọmọ Nàìjíríà. Nigerians are Ẹ múra dáadáa. please be well prepared. Wọ́n má bàa gba ilẹ̀ yìí o. So that they don't take you away from your father's Wọ́n á land. pe gbogbo àwọn lọ́balọ́ba. And calling unto the royalty in Yoruba Wọ́n ní land. ọ̀fíìsẹ̀. The Lord of the Imperial Majesty. Kábíyèsí kájé pẹ́ lórí rẹ̀. Kábíyèsí we greet you, sir. Ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí o. You Aláàfin, please talk Ẹ̀yin about ọba this. Oǹdó All ẹ dá sí o. the kings in Ondo State, Ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. Tókùn yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, Apá ò ní ká o. we will not be able to do anything about it. Èmi mo rẹ́dí ogun. Personally, I'm ready for Mo war. sọ fún ìjọ kìnnìkan náà mo ní kẹ́ dira. I told you the last time that you should fortify Àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some kò people dira. will say, why will a pastor utter that kind of statement? Ẹ lọ dira o. Please go and fortify Tó bá yourself. yá màá gbé báàbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. Màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's land. Ìgbà wo ni Kírísítẹ̀nì dé Nàìjíríà? When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé That Nàìjíríà. was when it came in. Ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. Wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. Wọ́n dáná sun. They burnt him. It was Ẹgbẹ́ tó lynched. báìbù tá ń ká yìí. The person that compiled the Bible for us. Ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wọn. don't let us put religion into our culture or for fight for our father's Màá land. dira. I will fortify Màá myself síwájú ogun. and I will be a leader. Wọ́n tó lè dira fún ènìyàn. And if you can fortify people, fortify A them. máa dira máa jagun náà. We will fight that war. Màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible Nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. Ṣé Bíbélì sọ? Because the Bible says that Hébérù 6:1. Hebrews 6 Ó verse ní ká 1. fẹ́ kọ́ Kírísítì If náà. you set aside the teachings of Ká ṣe Christ pípé and let us do what is ẹja complete. kọ́kọ́ fi ti Kírísítì náà. Bàbá wa Prince Adéọlá ẹ̀ka lẹ́sà ẹ má bínú sí wa gbogbo ọmọ Odùduwà rere. Bàbá wa ń béèrè pé báwọn lọ́wọ́n ṣe máa join gúrùpù tí à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ mẹ́sẹ̀gì Koiki Media sídà orí WhatsApp tàbí orí Facebook. A máa drop líǹkì WhatsApp channel wa. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ try àti lọ join WhatsApp channel wa. Ìgbà ilẹ̀ máa rí information tó bá dájú lẹ́ẹ̀ máa rí tó correct tó dẹ̀ jẹ́ yàjóyàjó from the right source. Ẹ try láti join WhatsApp channel wa. Tó bá yẹ pé ẹ ti join ẹ ti rí bẹ́ẹ̀ láti ọ̀sán àtọ̀sán láti fi síbẹ̀. Ó ṣe kókó WhatsApp channel wa ẹ bá wa join so that gbogbo nǹkan tó bá ń lọ ẹ máa rí bẹ́ẹ̀. Everything tó bá ti ń lọ ẹ máa rí. So bàbá wa Prince Adéọlá ẹ má gbàgbé sà láti bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ. So a lè drop link fún yín. Ẹ ṣé gan ni. Bàbá wa Ayọ̀délé Òjó ẹ ṣé gan ni. Ẹ má bá wa ká lọ. To now put it Bàbá aside, ọjà fúnlẹ̀ bàbá wa. let's fight for our father's land. A máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. Ó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. Ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. Nígbà tó mú Jésù Kristì. When Jesus was caught, Ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. À ń pè ní Pétérù. His name is Peter. Ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. Ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, Kí no, àkùtì idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, Ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. Ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will Ẹ sell lọ it. sí Luke 22. Go to Luke 22. So ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my father's right. Má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if they are Yoruba indigenous, don't just spread your arms. Balẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. Alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. will help us. Jésù mo gbàdúrà. Ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa. Ọ̀rọ̀ ni gbogbo wa ti gbọ́. Ọ̀rọ̀ ni gbogbo wa ti ṣe kí ni ọ̀rọ̀ ni a ti gbọ́. Láti
ẹnu ìkan lára àwọn prophet wa tí wọ́n ti ń gbà wá lé àmọ̀ràn láti ọjọ́ tó ti pẹ́, torí pé ó pẹ́ tí bàbá yìí ti ń sọ ogun afẹ́fẹ́ yẹyẹ ni Yorùbá like láti pé Yorùbá ò like láti pé ká máa ṣe nǹkan tó tọ́ àti ohun tó yẹ. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tíìmù wa tẹ́ bá wà pẹ̀lú wa lórí program, ẹ jọ̀ọ́ ẹ bá wa follow comment, ẹ jọ̀ọ́ ẹ bá wa message àwọn èèyàn lábẹ́ aṣọ, ẹ jọ̀ọ́ àwọn èèyàn nídìí WhatsApp channel wa tí wọ́n á ti máa rí information, ẹ jọ̀ọ́ ẹ̀yin tíìmù wa please and please ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa o pé a tún yàbàrà, ẹ jẹ́ kí n sọ fún àwọn èèyàn di platform wa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tíìmù wa please and please ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú mi lórí Facebook lọ́wọ́lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi reply sí comment àwọn èèyàn, wọ́n ní di WhatsApp channel wa, ẹ bá wa fún àwọn èèyàn tí wọ́n ń béèrè ẹ̀ so that wọ́n á lè máa rí information nípa struggle nínú WhatsApp channel wa. Please and please ẹ jọ̀ọ́ ẹ bá mi respond tí kéèmí tó kò lórí ètò, ẹ jọ̀ọ́ bá mi ṣáàtì àwọn èèyàn. Bàbá mi kan Prince Adéọlá àti bàbá wa Ayọ̀délé Òjó, ẹ bá mi respond sí comment wọn, ẹ ṣé gan ni o. So lẹ́ẹ̀kan sí ẹ má bínú sí wa gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa, ẹ lọ bá wa darapọ̀ mọ́ ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá, ìfẹ́ ló dùn àpapọ̀ ọmọ Yorùbá, ẹ bá wa darapọ̀ mọ́ kí iṣẹ́ náà kó lè yálé kíákíá, kí iṣẹ́ náà kó lè yá ní kíákíá, kí olóyè tó lè máa béèrè lọ́wọ́ wa pé ká lọ darapọ̀ mọ́rú ṣáínà bẹ́ẹ̀ yẹn, ó yẹ kẹ́ mọ̀ pé ó ní nǹkan tí olóyè rí, olóyè ò ní sọ̀rọ̀ kó má múṣẹ. Ẹ jọ̀ọ́ ẹ bá wa darapọ̀ mọ́, ẹ ṣé gan ni. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, àwọn tó lára àgbà yìí dá, àwa ló láṣà àti èdè, ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media, ìgbéde wọn lọ sí ọjọ́ they never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ, ìníhùn ló ló lájú. Ẹyẹ tó lórí gbogbo ní àdó ọgbẹ́jẹ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa, kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Òdúdú ọkọ̀ bá lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé délẹ̀ ìlérí. Àwa lè gba ògo ilẹ̀ wa. Ká
ṣiṣẹ́ ká lè jọ gbàdé ká lè gbàdé adé adúláwọ̀ àwa ní mọ̀lẹ́ tí yóò tàn káàkiri pé ọmọ Odùduwà ni wá. Koiki Media àwa là ń gbètò lárugẹ. Ètò tó gbójú ògbó tí wàá máa ní. Kásá ẹgbẹ́ polówó ọjà wá kájé gbúgbá yín jẹ. Ètò tó gbójú ògbó tí wàá máa ní. À ń gbètò lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó gbójú ògbó tí wàá máa ní. News and sports ẹ máa rí gbọ́. Ètò tó gbójú ògbó. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ́wọ́. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. À ń gbádùn rẹ ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ṣẹ́yìn ló má gidi bọ̀ tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ oníbo máa ń dè.